ẹ tún kú lé o ẹ kú àmójúbà ètò alálùbáríkà ètò tẹ́ ti máa ń jẹ àǹfààní ètò tí gbogbo ẹni tí ọ̀rọ̀ ayé rẹ̀ fì síbì kan tàbí kejì tí wọ́n ti ń gba nǹkan re sára èyí ohun tí wọ́n ti máa ń rí ìwòsàn gbà ètò tí ọlọ́run ọba mi gbé kalẹ̀ ètò tí ó ṣe wípé láti pàṣẹ rẹ̀ ìdè máa ń já ìdè máa ń tú lóníranran ni ọ̀ni mo fi ń kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ tún kú àmójúbà ètò yìí èmi a máa sọ̀rọ̀ nípa ìgbà ìwáṣẹ̀ wípé ètò bàbá ètò ni Ifágbémiró ọmọ Òṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àjọ tó ń wà lórí ètò fún tòní ni àwọn àǹfààní kan bẹ sẹ́yìn tí bàbá yìí ti jù kalẹ̀ fún àǹfààní gbogbo ọmọ ètò jẹ́ ìran Yorùbá bẹ́ẹ̀ bá gbàgbé àwọn àǹfààní kan bẹ tó ṣe wípé bóyá ìwọ rìnrìn àjò ni ilẹ̀ wá ṣú ọ àwọn gbólóhùn tó lè pè bàbá Fágbémiró ti fi ta wá lọ́rẹ èyí ò nìkan kọ́ ẹni orí ń fọ́ ẹni inú run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ifágbémiró ti ju àwọn àǹfààní orí ọ̀fẹ́ gbólóhùn kankalẹ̀ tó ṣe wípé gbogbo ọmọ Nàìjíríà àti ní gbogbo àgbáyé káàfàtà níbi tí wọ́n ti ń wò wá ọ̀pọ̀lọpọ̀ ń pè wá wọ́n sì ń dúpẹ́ ni mọ́ wàá jẹ́ kí n tàn ọ́ àǹfààní ọ̀hún ò tán o ó sì tún kù síbẹ̀ bọ́ bá ṣe wípé bóyá ogun ayé kan ló bá ń bá ọ fínra tó bá ṣe pé nǹkan kan ló ń ṣẹ̀rù bà ọ́ ẹlòmíì ó jòkó àyà rẹ̀ ó sì máa já pì 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 láì jẹ nìkan ní gbèsè ọ wàá máa wò pé kí lohun tó ń ṣẹlẹ̀ ọ nílò àbójútó gidi gbogbo orú eléyìí erémọdé ni bọ́ bá dàgbà la Fágbémiró bóyá ìwọ sùn eégún ló ń lé ọ lójú oorun ilẹ̀ òkèèrè nìwọ wà tó ti ń wò wá ṣùgbọ́n ọkàn wà lọ́hùn náà ni ọkàn di bàbá ìlú èbó ohun tó yẹ kó o fi jẹ́ gẹ́gẹ́ bí èrè tó yẹ kó o kó wálé o rí agbára láti lè ṣe é ìwọ náà wá kọ́ o ọmọ wípé ọfà tí wọ́n ń ta láti bí a ti bí ni ohun tó burú jáì ni bọ́ bá rí wípé gbogbo ìwà jọra wọn mọ́ kíní ọ̀hún ò fẹ́ tóra wọn mọ́ bọ́ ọ bá káwọ́ gbéra lórí ọ̀rọ̀ ara rẹ mo sọ fún ọ wípé ewu ńlá lọ fi ń ṣeré bí nǹkan kan bá ń ṣe ọ́ pariwo ara rẹ sóde ọ̀nà wo lọ́ọ́ gbà láti pariwo ara rẹ sóde ṣebí wọn náà ọgbọ́n pa bàbá Fágbémiró tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ọ̀ tí máa bá wa bọ̀ látòrí ètò yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó bá ṣe wípé fún ìgbà àkọ́kọ́ ló ń darapọ̀ mọ́ wa ìwọ náà tún jàǹfààní lónìí Ifágbémiró àpèsè ìṣègùn àgbáyé ń bẹ pẹ̀lú mi lórí ètò láìpẹ́ ẹ máa gbọ́ wọnìwọnì lẹ́nu bàbá yìí gbogbo ohun tó wù tó ń ṣe ọtọ tí ń pa mọ́ra mọ́ wulẹ̀ pa mọ́ra mọ́ ojú ìtú ti dé o ọlọ́run ọba mi ó ṣe é ní pẹ̀lẹ́kùtù ni láti pàṣẹ bàbá Fágbémiró ọmọ àṣẹ lóògùn èjò àpèsè ìṣègùn àgbáyé kí wọ́n tó fìyàn jẹ àpèsè ìṣègùn àgbáyé ó yẹ kó mọ̀ wípé onítọ̀hún gẹ́gẹ́ bí àṣà olóyìnbó wọn ní tested okay wọ́n ti kọ̀ǹfàmù rẹ̀ wọ́n rí wípé ó tó jẹ àpèsè ìṣègùn àgbáyé bàbá ń sọ̀rọ̀ ìṣègùn tá ń sọ̀rọ̀ ìṣègùn ó yẹ kí wọ́n náà mọ tí Yorùbá ń pè ní ìṣègùn àǹfààní ńlá rèé o Ifágbémiró torí ti ìran Yorùbá kọ́mọ Yorùbá ọmọ bá jìyà kí wọ́n mọ̀ bá máa sáná ní ohun lètò yìí fi wà ńlẹ̀ bọ́ọ̀bá wa ń bẹ lórílẹ̀‐èdè kan tàbí kejì tó tún dààmú tánìkan tó ń dẹ́rù bà ọ́ níbẹ̀ tó ń sùn tó ọ̀rọ̀run sùn ọ̀jọ́ fojú lérun àlákàlà níran yìí bọ́ ti ń níbàálòpọ̀ lójú oorun bẹ́ẹ̀ ni màálùú ń lé ọ kìtàkìtà lójú oorun ibi tó ti ń lọ tẹ́lẹ̀ tó ti ń jẹ́ni yìí ọ̀dẹ́bẹ̀ wọ́n fojú burúkú wò ọ́ níbẹ̀ gbogbo nǹkan ò wá jọra wọn mọ́ wò ó mo pè ọ́ ṣàkíyèsí mo sí ọ ní gbẹ́rẹ́ ìpàkọ́ lónìí má dákẹ́ sọ̀rọ̀ ara rẹ o Ifágbémiró ń bẹ àpèsè ìṣègùn àgbáyé ọkùnrin kan bíi igba ọkùnrin bàbá Fágbémiró náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi níhìn bàbá Fágbémiró mo kí yín wípé ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò fún tòní ẹ bá mi kí gbogbo àgbálá tayé wípé wọ́n tún kó àmójúbà wa. ká tó kí àgbáyé á kí ẹni tó lágbáyé á wàá fọ̀rọ̀ wa lé ẹni tó lágbáyé lọ́wọ́
a ṣàdúrà fún gbogbo ojú tó ń wò wá. Àkọ́kọ́ ajúbà Olódùmarè o. tó fún ọlọ́run ọba mi ìbà rẹ o. Ẹjọ́ ojú wa ṣe o. àṣẹ wà àṣẹ wà. ẹ má jà á sì sọ o. ó dàṣẹ. ẹ má jà yóò sì wá gbọ́. àmín o Olódùmarè. gbogbo ojú tó ń wò wá ẹ ní dààmú. àmín 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 àmín. gbogbo ojú tó ń wò wá ìbànújẹ́ ò ní bá yín. àṣẹ wà. ẹ fi ọwọ́ di orí yín mú pé orí mi ò ní gbàbọ̀dé. alájàlámà ò gbọ́dọ̀ gbàbọ̀dé. ẹ di orí yín mú ẹ sọ pé orí tèmi Fágbénró ọmọ Òrìṣàtọ́lá ò ní gbàbọ̀dé. ìṣẹ̀dá ọmọbọ̀dé àyàndá ò gbọ́dọ̀ gbàbọ̀dé. ẹ sọ pé orí mi ò ní ṣìrìn. orí mi ò gbọ́dọ̀ ṣìrìn. ẹ sọ pé orí mi ò ní bọ́ sọ́wọ́ àwọn tí ń jí ní pa. orí mi ò mọ̀ ní bọ́ sọ́wọ́ ajínigbé ajínipa. orí mi ò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. orí mi ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o. gbogbo kíbi tí ti soríire kẹ́lẹ́dà mi ó sì mí lọ. gbogbo bí oríire mi wà ìṣẹ̀dá mi ó yá sèmi débẹ̀. ayé yín ò ní bàjẹ́ o. orúkọ mi ni Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. àgbésìn ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀rógun mọ́tìdí akọ̀mọ́bàjà n ò lówó ẹbọ ńlé mo kí kábíyèsí tìlú Mọdákẹ́kẹ́ o. kábíyèsí bàbá wa Ògúnṣúà. ìlú Mọdákẹ́kẹ́ ò ní dàrú. àṣẹ wà. ìlú Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́. àmín o Olódùmarè. ìlú Mọdákẹ́kẹ́ ò mọ̀ lọ síwájú ni o. àmín àmín àmín. ìyálóde tìlú Mọdákẹ́kẹ́ ọ̀já tẹ̀ fi pọ̀n mí ò ní já dànù. àṣẹ wà. pẹ̀lú àṣẹ Ọlọ́run ọkàn yín ó balẹ̀. àmín o. ọmọ Yorùbá ń bo là ń lọ. ọmọ Yorùbá sáà ti sùn. a ti sùn fánfánfán. àwa sì kéékèèké ayányányán afọ̀fọ̀fọ̀. wọ́n ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ọmọ Yorùbá èyí tá à ń lọ yìí àwa ń ké fa. ẹ̀rù ọ̀bọ̀dọ̀ fa kì í ṣe pé ẹ̀rù ń bà wá fa. ẹni tí ó wọ ẹ̀dùn lóminú ń kọ. ẹ wo tí wọ́n lọ ṣe ní Ọ̀wọ̀ ń jò nítorí Ọlọ́run. Ìfagbénró ìkúnlẹ̀ abiyamọ o. ẹ sì wá pa àwọn èèyàn wa. adàkẹ́. mẹ́wàá ṣẹlẹ̀ ń bẹ̀. kí ni mo wí akẹ́ afọ̀ àyàn. wọ́n dàbí ẹni wípé àbí àwọn Fágbénró ọmọ tí wọ́n ń sọ ni. a gbé ètò yìí kalẹ̀ láti yọ ọmọ Yorùbá kú ònú òde ni. a fẹ́ create platform kan ní WhatsApp gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá kí tí ó sì jẹ́ ọmọ Yorùbá pẹ̀lú ìmùlẹ̀ táwọn fún wa ní bóòlù òṣè ní sírìn protections bóòlù ìdààmú òṣè ní bá ọ. torí iná ti jó lórí kókó o. ìta gbé lọ́wọ́ ni wípé ọmọ Yorùbá ò ní rẹ̀yìn ọmọ Yorùbá ò ní jìyà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fìyà jẹ ìran Yorùbá ayé rẹ̀ ó bàjẹ́ tìrantìran. àṣẹ wà. ògùn lákàyé ọsẹ mọ́lẹ̀ olómi lẹ́bẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsọ́lẹ́bìmọ̀ kí mọ̀ bóra bẹ́rìbẹ́rì bẹ́ẹ̀bẹ́ tí bẹ́rì ajá tí bẹ́rì ọmọ ṣẹ̀pọ̀nà bàbá àbẹ́jì gbogbo ẹnikẹ́ni tí ń gbàbọ̀dé fúnra Yorùbá ògùn ọ̀kadànù. àṣẹ wà àṣẹ wà. gbogbo ẹnikẹ́ni tí ń gbàbọ̀dé fúnra Yorùbá ṣẹ̀pọ̀nà ọ̀bàjà. àmín o Olódùmarè. gbogbo èdèkédè tó fẹ́ fara ní ẹ̀yà Yorùbá Ọlọ́run o ẹ bá kánjú mú wọn lẹ. àṣẹ wà àṣẹ wà áńgẹ́lì tí ń jíṣẹ́ ẹkú kó jíṣẹ́ fún wọn. àmín Olódùmarè. ẹ bá wa ṣí àètò yìí. ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ní tilẹ̀ tó kó kí wọ́n mọ tó ń ṣẹlẹ̀. áńgẹ́lì tí ń jíṣẹ́ ẹkú kó jíṣẹ́ ẹkú fún wọn. ó dàṣẹ. èyí tí mò ń sọ dàṣẹ o torí pé omi yìí balẹ̀ kọ́ mọ́ nípa. bẹ́ẹ̀ni. èyí tí mo ṣe lẹ́ni ó dàṣẹ. èyí tí mo ṣe lẹ́ni ó dèpè. àṣẹ. èyí tí mo ṣe lẹ́ni ó dègún. àṣẹ. gbogbo ẹnikẹ́ni tí ń ní ìran Yorùbá lára bómi yìí sí balẹ̀ yìí tí tómi balẹ̀ tí sì nípa káyé wọn bẹ̀rẹ̀ sí dojúrú báyìí. àṣẹ. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. àmín o. tó àbàlá ìlú. àmín Olódùmarè. àtọkùn. nǹkan bẹ́nu ran Yorùbá. mo dé ìlú Ọ̀wọ̀ omi yọ lójú mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mo yọ mi lójú pòròpòrò. àyà mi já. ọmọdé ò débi ẹrù lẹ̀rù ò bá o. Táíwò Àjàlá ayé rẹ ò ní dàrú. àmín o àmín o àmín o àmín o. Táíwò Àjàlá ayé rẹ ò ní dàrú. Ọlọ́run fi ọlọ́kàn balẹ̀. àṣẹ. o ní mọ̀ nira. àṣẹ àṣẹ. adé ọba adé king àbí adé bí wọ́n ṣe ń gbé wá nù ṣé king ni àbí adé ọba àbí adé king o ní mọ̀ nira. àṣẹ. kí ni mo wí. àṣẹ. kò ní mọ̀ nira láíláí. àṣẹ. ọkàn rẹ̀ ó balẹ̀. àmín Olódùmarè. Abíọ́dún kí ẹsẹ Abíọ́dún Philip o Abíọ́dún wàá lọ síwájú ni. àṣẹ. bẹ́ẹ̀ ni ó rí o. àmín o. àníṣe ìlú Ọ̀wọ̀ sọ́yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àwọn àgbàgbé ìṣẹ̀ṣe. nǹkan ṣe o. àgbàgbé agbára lẹ Yorùbá. nǹkan ṣe o. bó bá rí bá aláwọn eégún tá a máa ń gbé jáde lẹ Yorùbá. bí a bá fẹ́ jẹ̀ràn Yorùbá. bẹ́ẹ̀ ni láyé àwọn baba ńlá wa ó lọ́gbọ́n tó máa ń ta sírú ẹ̀. aláwọn eégún tá a máa ń gbé jáde tógun bá dé àwọn eégún kan bẹ tí ó jáde
bẹ́ẹ̀ ni. bọ́ọ̀gùn bá dé aláwọ̀ sàtáàkì pé ẹ̀yin ọba wa kí lẹ̀ ń ṣe ẹ ti sùn. kí lẹ̀ ń wò. kí lẹ̀ ń wò. ẹni tí ọba tógun jà kó padà lé bàbá rẹ̀ kó fẹ́ lómi ìjọba. kí ni mo wí. onítọ̀ ń padà. ẹni tí ọba tó gbó agúdẹ̀wò kó padà. ṣé pé àjò ọ̀dájú la wà yìí. ó ti wí ó di igbó ọ̀dájú. ẹni ó bá ní ìyá kó padà sẹ́yìn ẹni ó bá ní bàbá nìkan ni kó máa ká lọ. igbó gégéṣe la wà yìí. nǹkan ti bàjẹ́ o abọ́dọ̀ wá àtúnṣe sí. nílẹ̀ bàbá wa wọ́n wá ń pa wá mọ́ bẹ́ẹ̀. ẹ̀yin lọ́balọ́ba ẹ̀ sì dákẹ́ ẹ̀ wá ń fi igi ta yín láàfin. ẹ̀ wò pé ìjọba ṣẹlẹ̀ kọ̀ọ̀kú káwọn ọmọ yín àwọn ọmọ yín wà lú èbó. ó mà ṣe o gbogbo wa nu ọlọ́run ṣùgbọ́n ẹrántí májẹ̀mú tẹ́ ẹ gbé o kẹ́ ẹ tó jọba o ẹrántí ìmùlẹ̀ tẹ́ ẹ ṣe o. wọ́n ti gbàgbé ìpinnu. ẹrántí ìmùlẹ̀ tẹ́ ẹ ṣe o. ọjọ́ tó ọmọdé bá múlẹ̀ nímọ̀ o ọjọ́ tí ó dalẹ̀ ńkọ́ kò ní mọ̀ o. ọlọ́run ó ti gbogbo wa lẹ́yìn. àṣẹ. kí ni mo wí. àṣẹ. tìmí lẹ́yìn rájí gbogbo bí kíbi tó bá wà ọlọ́run mọ̀ tì ọ́ lẹ́yìn ni. àmì o àmì o. kí ni sì wà ń gbé mi púpọ̀ láàárọ̀ yìí. kí ni mo wí tìmí lẹ́yìn rájí sẹ́ ọlọ́run mọ̀ tì ọ́ lẹ́yìn ni. àmín. ayé rẹ̀ ò ní dojúrú. àmín. agboola dọ́là àbí dáúdà agboola ọmọ ga sí ni. àṣẹ wà. ipò ọlá náà lọ́mọ wà. àṣẹ. ara àwọn tí ẹ̀mí sọ fún mi kí n gbàdúrà yìí mo bá wà online mọ̀ bí o sí lọ́nà yìí ṣùgbọ́n ara wọn ń gbé ọkọ̀ ń wá. ara ń pé kẹ́ ṣàdúrà fún wọn. àwọn àràwà níyà ń gbé wá àwọn kìíní yẹn ń gbé wá. agboola dáúdà ò ní kú ò ní kánjú kú. àṣẹ o. ò ní dààmú. àṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ ṣíà rẹ̀ Ṣadé Ìdáyàt ọkàn rí ọbalẹ̀ ẹ ṣí àìtò yìí ẹ jẹ́ ká yọ mọ̀ wípé ètò tí sọmọ Yorùbá lóore lélẹ́yìí ẹ̀yin tẹ́ ẹ ti ń fọ́lọ̀ wa láti ilẹ̀ ẹ lọ wo àwọn program tá a ti ṣe fún àwọn òkígbẹ́ ni òkí àdá ni òkí ìgbò ni ayẹta ni ọ̀wọ̀ ni ọ̀fọ̀ tá a fi ń rìnà lọ́sàn-án ọ̀fọ̀ tá a fi ń rìnà lóru gbogbo ẹ̀ láti sọ lórí program yìí ẹ ṣáàjì fún Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsèsègùn àgbáyé lórí program ìgbà wáṣẹ̀ yìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ti sọ nígbà tí sọ njẹ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́dún yìí a ti sọ kí ni wọ́n wí. Fágbénró àní orin ìwo lókùtà kọ sí gbẹ̀du àní ojú ń lọ sóde àánú ṣe mí. orin tá a kọ sí ń bẹ àwọn tó ṣètò ọ̀wọ̀ ní fún ara rẹ lọ wọ́n wò wípé àwọn ìyá yẹn jáde wọ́n wá ń bọ̀ gúnta gbangba kò ní lọ lásán. Kí ni mo wí? Kí ni mo wí? Nǹkan mà ṣe o. Mẹ́wàá ò tí ì ṣe máa wọ̀ rí i. Ẹnìkan ní ogún kò ràn Yorùbá mú ní ọ̀sẹ̀lẹ̀ rí. Ajagun Kíríjìjì. Àfi kí ràn Yorùbá múra o. Ajagun Jálumi. Ajagun Ọ̀wọ̀. Ajagun Arẹ̀mí. Ogun múgbámúgbá ti jà. Ogun fẹ̀jẹ̀bọ́jú ti jà. Kò sí kankan. Ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ Yorùbá bí àwọn tó jagun fẹ̀jẹ̀bọ́jú ṣe múra bẹ́ẹ̀ kọ́ ni wọ́n múra yìí o. Gani Adams. Ẹ ṣe bí àwọn bàbá wa. Gani Adams. Ibà Gani Adams lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́. Ibà Gani Adams lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. lóògùn ọ̀fẹ́ o. kákíkanjú ó gbéra sọ o. àpèrè yín fún kú o. àpèrè yín fárùn o. bẹ́ẹ̀ ni. àpèrè yín fàdánù o. ọ̀rọ̀ kàn yín o. ẹgbẹ́ra ńlẹ̀ dìde bàbá o. Sunday Igboho ọ̀rọ̀ kan o. gbogbo ohun tí Sunday Igboho ti ń sọ tó ń sọ ọ̀rọ̀ ńlọ délẹ̀ yìí o. bí ọba rí báyìí kò ní dùn. àwọn kùjẹ̀kùjẹ ọba tó pera lọ́ba Yorùbá kan tí wọ́n ń ṣọba gidi àwọn ọba tí ò wọ̀ pẹ̀bí. tí wọ́n ń pẹ́ ọ̀rọ̀ tó sọ òṣùwọ̀n. ogun kan ò sí. ṣé ogun wá bẹ́ẹ̀ nísìn àbógun. àwọn ọba tí wọ́n ti gba màálù tó bá ayé wọn gan yàtọ̀ sí màálù. àwọn ọba rédèrèdè. àwọn ọba màálù. àwọn ọba màálù tó ti gba màálù. ó mà ṣe o. wọ́n torí màálù wọn ò sòrodo ọ̀rọ̀ mọ́. wọ́n torí màálù wọn bá pèrè bàbá wọn jẹ́. ẹ ṣí àìtó yìí dáadáa ẹ dákun. ẹ dákun. àtọkùn àní tọ́sẹ̀lẹ̀ ń lu ọ̀wọ̀ kọ́sẹ̀lẹ̀ ń lu Yorùbá rí. kẹ́ni kọ́kàn wá wọnú ṣọ́ọ̀ṣì kó sì máa pa yẹn ṣé wọ́n gbàgbé Ọlọ́run. ẹ wà gbàrà ẹ̀jẹ̀. a kò kan jáde tó bá tásìkò wá ṣe kí ni a kò kan jáde a wà nọ́mbà mi a wà fi create platform fún gbogbo ọmọ Yorùbá here and abroad. pé mo fẹ́ wálé máa bọ̀ wálé kò sí ìkànjọ́ à ń ru ọ. ọ̀nà kan tiẹ̀ ń bẹ́ sìn Fágbénró ṣẹ́rí bẹ́ẹ̀ bá dé ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ ń lọ sí ọ̀nà Lọ́kọ́jà ẹni ńláyà kó wá wọ̀ ni wọ́n ti pariwo tó ìwọ̀n mọ̀ bóyá ìjọba ò gbọ́n tá à ń pariwo ni. ìjọba gbọ́ ta lọ́rọ̀ wọn ń sẹ́. tọ kò yé wa o. ṣé ìkọ̀rọ̀ kan bẹ tíjọba ọmọ ni. kò sí o kò sí. ẹ wá ní ìjọba ṣé ìjọba ọmọ ni.
ta ló gbé ogun wọn kalẹ̀. gbóná ti rí ìbọn. níbo ló ti rí ìbọn. ìbọn tọ́lọ́pàá ò rí gbé lọ́wọ́ àwọn ajínigbé ń gbé lọ́wọ́ o. bẹ́ẹ̀ bá wá jàjà wá rí ọ̀bẹ lọ́wọ́ ọmọ Yorùbá lásẹ̀ máa fara ní. ẹ wàá mú ẹ ní kó máa ṣó lágọ̀ọ́ ọlọ́pàá. ẹ wàá tì mẹ́wọ̀n ẹ ti gbogbo ẹ ẹ gbẹ bọ́ọ̀bẹ lọ́wọ́ ẹ̀. àwọn tí wọ́n ń pààyàn bẹ́ẹ̀ nù gbó tí wọ́n kó bọ́ tọ́lọ́pọ̀ òní lọ wọ́n kó lọ́wọ́ ẹ̀rí kankan tó sí. kí wọ́n láǹfààní ìgbà wà ń jọba ẹni tí ọba lè ṣèjọba wọn kọ́kọ́ líle bàbá ẹ̀. tó ṣẹlẹ̀ yóò dáa. àtẹ̀gbẹ́ ká sọ fún yín Yorùbá nation no going back. kí ni wọ́n wí. no going back. ọmọ Yorùbá ọ̀yà ẹ lọ fìlà yín lọ́kàn balẹ̀. tó ṣẹlẹ̀ yìí ó ti kọjá òye yẹn. nítorí pé Yorùbá múra lọ́wọ́ à ń ṣe exercise ògùn lọ́wọ́. sí tòsí ni ọkùnrin yìí à ń ṣe kí ni lọ́wọ́ à ń ṣe exercise ògùn lọ́wọ́. exercise ògùn bí gbólóhùn ò yé mi dáadáa. à ń ṣàjọ lọ́wọ́ ni. ẹ ń ṣa ògùn jọ lọ́wọ́. à ń ṣàjọ lọ́wọ́ ni à ń dira lọ́wọ́ ni. ẹ ń láyọ̀ wá wọ̀ ni ẹ wà lọ́ọ̀lù wa ẹ lọ́ máa pa wa lọ́wọ́ wọ́n wá pa òyìn kalẹ̀ bí ẹran. sẹ̀pọ̀nà pa méjì àkejì. kàchà ẹ bọ̀rọ̀ agbẹ́ ẹ̀gbá ni ó fi méjì tó pọ̀ òun ni ó fi ṣẹbọ. bí ẹkún ní ṣègbére. bí ọ̀fọ̀ ní ṣàparò. wọ́n lọ́rọ̀ ọ̀fọ̀ kì í tán lọ́rọ̀ àparò ojoojúmọ́ láriwo ẹkún tiẹ̀ kó ẹ̀. ìdààmú ò ní tán lé yín láéláé. àṣẹ wà. ẹkún ò ní tán lé yín láéláé. àti ẹ̀mọ́ bí tá a bá lọ́mọ lónìí àwọn èèyàn wá ń sunkún wọ́n ń ṣọ̀fọ̀ bó la bá ṣe ìran Yorùbá ẹ̀yin kábíyèsí lójú yín Yorùbá ń dákú lọ lójú yín. gbogbo sẹ́tà ṣe tí wàhálà bá fẹ́ wọ̀ lùtọ́ ẹ pé wọ́n máa lọ mọ́wọ́ gbálẹ̀ tó wọ́n fi gbálẹ̀ nínú ìlú ni níbo ló wà ẹ̀yin kábíyèsí. bẹ́ẹ̀ bá lóògùn ẹ pé àwọn ọba ẹgbẹ́ yín ẹ wo àwọn kọ́ nílọ. àwọn bàbá kan ń bẹ nínú nílẹ̀ Yorùbá yìí láwọn bàbá tó ti darúgbó nulẹ̀ tí wọ́n ní nǹkan buhaya lọ́wọ́ ẹ tọ́ wọn lọ. báyìí bá lówó oògùn lọ́wọ́ ẹ wá sílé oògùn lọ ẹ wá pé àwọn ọ̀dọ́ ọ̀dún tó já kíkanjú àṣìwọ́ adé o ó ní bó lẹ́sẹ̀ lò tìmùlẹ̀ ẹ gbọ́dọ̀ fi bàlújẹ́ o ẹ gbọ́dọ̀ fi nìyẹn lá o ṣùgbọ́n bó ní ilẹ̀ Yorùbá ò ṣe ní dàrú kẹ́ wá mọ kó nǹkan fún un. nǹkan kan tó tẹ̀ ń bà mí nínú jẹ́ ni wípé. ẹ wá lówó lọ́wọ́ ẹ káwọn ọmọ ti yé lókè òkun. àní nǹkan tó ń bà mí nínú jẹ́ lórí ọ̀rọ̀ yìí ni wípé ládùúrú bí Fágbènró ti ń pariwo oògùn eléyìí tí ó tó ṣe pé tó bá ti gbé mi èyí tó bá ti fi sára tìbọn ò ní ràn ọ́ nǹkan kan ò ní ṣe ọ́ látijọ́ yìí tí Fágbènró ti ń lọgun lórí ètò yìí èyí ti ṣe bólẹ̀ ń wò ẹ wo bá ṣe pa ìran Yorùbá nípakúpa. ẹ rí wọn á lọ wọn Jésù náà ni ní Jésù ọ̀dà alánàbí ò sí ẹ pásítọ̀ wa ní kò ní control ẹdúró mẹ́wọ̀n kí wọ́n lọ jẹ pásítọ̀ lé lórí. ó ní gbẹtugbẹtu ó ní gbogbo ẹ̀ wọ́n wá pa òyìnbó ṣọ́ọ̀ṣì rẹ̀. ọmọ Yorùbá yàtọ̀ sí gbogbo ẹ̀yà ẹja sọ̀rọ̀ lọ́rọ̀. Yorùbá ti sùn. Fágbènró ẹ ṣe sùúrù àwọn èso ọmọ Israẹli tọ́lọ́ ọ̀rọ̀ Jésù sí o àwọn èso ọmọ Arabian tí ọ̀nà ànábì wa Muhammad sí o ọ̀dọ́ra wọn o we are on from different lẹ́yìn káwọ̀ múra kó lé lẹ́yìn kí Yorùbá múra kó lé. wọ́n wá sínú ṣọ́ọ̀ṣì ò rí pé dúró mẹ́wọ́n kó kọ̀ǹtró wọn káyọ̀ wọn wá kí ọpá kan ní ní ọ́ kí gbogbo wọn máa wò bọ̀ kẹ́ dé gbogbo wọn mọ́lẹ̀ kẹ́ gbàgbọ́ lọ́wọ́ wọn kíjọba wá rí wọn lóòótọ́ bíjọba bá tiẹ̀ kọ́ wọn tún dá wọn lẹ̀ náà ni. wọ́n padà gbogbo àwọn tọ́kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń kọ́ gbóná. gbogbo àwọn bòkọ́ àwọn tó kọjọ wọn dá wọn lẹ̀ náà ni. kódà àwọn atúnrán wọn léèwé. wọ́n rán wọn léèwé bó wa náà mẹ́rin báwọn náà wọ́n kó wọn wọlé. níbo la lọ lórílẹ̀‐èdè náà ẹjẹ́ àpín àlọ́mọ́. kí mo wí. ẹjẹ́ àpín àlọ́mọ́. ó ti sú wa o kó lódùmarè ó gbà rán Yorùbá ni ó ti sú wa o. ẹ̀yà ti wá ìṣe wa ìsọ̀rọ̀ sí wa ìrìnsí wa ìhùwàsí wa oúnjẹ wa àpọ̀pọ̀ mọ́tẹ̀yìn ẹranko yìí ẹjẹ́ àpínyà. bí eré ọmọ ọba ó sì dọ́mọ ẹrú. yóò dọ́mọ ẹrú. Tinubu tí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì APC sásọ́nà sí wà pé yóò wọlé ni wọ́n fún Tinubu tíkẹ́ẹ̀tì APC gbogbo àwọn gómìnà ilẹ̀ Haúsá wọn kó ra papọ̀ wọn kọ ní sọ́dọ̀ Àtíkù PDP. níbo là ń lọ ọmọ Yorùbá náà bá àbá wa lè ronú káwọ̀ pé òkè gbogbo ilẹ̀ Yorùbá o àti ilẹ̀ Ìgbò ẹjẹ́ ká gàngọ̀ káwọ̀ pé bọ́ọ̀ ni Tinubu ó ṣe wọ ọbẹ̀ tí yóò fi ní jẹ́ ẹran Yorùbá gbé àwọn yà full assurance pé Tinubu ọ̀wọ́lé báyìí. kò sí ìdánilójú kan bẹ̀ torí wípé tipẹ́tipẹ́ lọ́mọ ajídáná ti ń mú wá so. mo wá wo fídíò yẹn àwọn àti Senate president ni àti gbogbo wọn kóra àwọn lọ́dọ̀ Àtíkù after tí wọ́n ṣe primary tán wọ́n gbọ́ àkọ́pá ẹgbẹ́ lé Tinubu lọ wọ́n kóra àwọn lọ́dọ̀ Àtíkù
ṣé mo là ń lọ àwọn ọmọ Yorùbá. Yorùbá ó yẹ ká ti gbọ́n. àwọn ń jó wípé wọ́n fún wa ní fún Tinubu ṣé kìí ṣe pé orí ẹ̀dẹ́ lọ́sẹ̀ fún wa that is the question. Yorùbá kómi ó tó gbẹ lẹ́yìn ẹja ẹ tètè ẹja dira wa kó lé o. ṣé kìí ṣe pé orí ẹ̀dẹ́ ni ṣé kìí ṣe pé wọ́n ti wá síwájú wọ́n fẹ́ yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wa nítorí pé wọ́n mọ̀ pé báwọn wá fún Tinubu ó ṣe kí wàá lọ́ọ́ ṣẹlẹ̀ ó sì ṣe pé wọ́n dìpọ́ gbogbo Haúsá kún lẹ̀ Yorùbá ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá létí tó gbọ́ tí ń wo ètò yìí tètè máa fẹsẹ̀ ẹ̀yìn délé nítorí wípé Yorùbá ò pín ọtọ́kùn òsì Yorùbá ò pín á lọ náà díẹ̀ ló kù bóyá oṣù tí ń bá àmọ́gbà tí ó jẹ́ ṣùgbọ́n díẹ̀ ló kù we are going kí ni wọ́n wí we are going à ń lọ. kò sábùjá kan mọ́ lọ́rùn ọ̀pẹ níbo yẹ kí Yorùbá máa lọ náà nítorí pé ìdálóró yìí tó ogun yìí tó. Abímbọ́lá Ọlásọjí ayé rẹ̀ ọ̀dà ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ìdààmú òní bá ń fi gbólóhùn kan ṣàdúrà fún Abímbọ́lá Ọlásọjí. Abímbọ́lá yóò rọ̀ ọ́ lọ́rùn iṣẹ́ rẹ̀ ò ní de iṣẹ́ oníṣẹ́ o ṣọ̀tì gbọ́ ọ̀nà rẹ̀ ó máa dùn ewu kan ò ní wú ọ́ mo rí wípé ó kọ tó ń jẹ́ ọmọ mọ̀ pé ìran Yorùbá ni ọ́ ìwọ náà mọ́ gbẹ̀sìn lágbàkọjá àlà béèyàn bá ń ṣègbàgbọ́ téèyàn ń ṣẹ̀sìn mọ́lẹ̀ èyí ò pé kéèyàn má ṣe ṣe ọmọ Yorùbá o. ẹ má jà àdúrà ọ̀pọ̀ kò sanwó fún un. àdúrà gbọ́dọ̀ pọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ lóòótọ́ ìran Yorùbá a nílò àdúrà a nílò rè o. Àmúsà Abọ́lájí ọkàn rẹ̀ ọ̀balẹ̀. àṣẹ. onídààmú. Àmúsà kí ló pé mo léyà kan tí ń jẹ́ Àmúsà kí ni bàbá. Àmúsà Peter. ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jà á sún mọ́ fọlọ́n bẹ̀yìn. ọkàn yóò balẹ̀. àṣẹ wà àṣẹ wà. Prince Ọmọdé ọ lọ síwájú ó ní ya wèrè láíláí. àmì o àmì o àmì o. ọlọ́run ọmọ Yorùbá ẹ má jà sún àti sojú. Why are we sleeping? Why we are sleeping. Kí ẹdun náà. ó mà ṣe o. nígbà wọn jẹ lọ pa pásítọ̀ mọ́ nígbà wọn jẹ lọ pa pásítọ̀ wọn lọ pa pásítọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì wọn pa gbogbo wọn ẹlẹ́yẹ ìfọ́pá ọ̀dà Yorùbá ti wá gbàgbé ìran Yorùbá ti gbàgbé òkígbẹ́. láwọn òkà control. ó mà ṣe o ó mà ṣe o. ta ní pé ẹdúró ń bẹ déhùn ẹdúró ń bẹ wà àwọn. orúkọ Jésù ẹdúró TP Joshua kọ́nà fún ọ̀run kẹ́ àwẹ̀ kan náà fẹ́ wá bọ́ǹbù ṣọ́ọ̀ṣì rẹ̀ ọba dúró lẹ́nu ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì olóhùn gbé kinní kan sẹ́gbẹ̀ẹ́ ohun TP Joshua ní gbọ́ lásán lóòótọ́ ọmọ Yorùbá ló sì ti dọ̀run ṣùgbọ́n bí èèyàn bá ṣiṣẹ́ eré kalẹ̀ ẹjẹ́ àyìn àfìgbà tó gba Jésù ọba gba Jésù gba tọkàntọkàn bọ́ọ̀bà sóògùn dáadáa jókòó tó ògùn káwọn polóògùn ni ọ́ fi ṣe pásítọ̀ ọlẹ́wà jókòó tí babaláwo. ọ̀ṣọ́kò ṣáká tó ń ṣe kò lè ràn ọ́ lọ́wọ́ o mọ̀ jẹ́ ń tàn ọ́. ẹ wá sùn. àti débi wọn ò ti jí náà nù kò sẹ́ni tẹ́rù ò bà kò sẹ́ni tómi inú ò kọ. àgbọ̀túndé yìí rẹ̀ tẹ́ tún lọ wẹ̀. tọ ẹ tún gbọ́ o ṣé ẹ ti ń ṣí ètò yìí. àgbọ̀túndé yìí tẹ́ lọ wẹ̀. yóò yí ọ bó ṣe ń ṣí ètò yìí máa ṣí àrẹ. ewé ọparun ẹyin adìẹ ìbílẹ̀ 3 ewé làpálàpá funfun àti pupa ewé àkókò ìkòkò tuntun láò fi ṣe é àwẹ̀ àgbò yìí nínú ajáde apẹ̀rẹ̀ bàbá tí wàá wẹ̀ tán ajáde apẹ̀rẹ̀ tá a kẹ́sẹ̀ síta tá a kóònù apẹ̀rẹ̀ tá a wà á dà ní ẹ̀sẹ̀ yìí á jẹ́ tèkótèkó. ọ̀túngbọ́ òbí Fágbèrò ṣe ń ju àǹfààní ńlẹ̀ rèé tó ń gúngi ọrùn mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ o ọrin tó ṣẹlẹ̀ kò yẹ kí ìran Yorùbá máa kúkú rádaràda. a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ayẹta. àkàìmọye ayẹta tá a ti sọ sẹ́yìn. ìdíjọ ni òkì ìgò ni ẹwà wà nù ṣọ́ọ̀ṣì ẹ̀wà sẹ́nìkan tó lókì gbẹ́nu kò sẹ́nì kankan tó ní tó lókì ìgò kò sẹ́ni tó láyẹta kò sẹ́ni tó ní ṣubú ṣe kò sẹ́ni tó ní pẹ̀tùpẹ̀tù lábọ̀ṣẹ́ ọmọ Yorùbá ẹ̀ sùn you are sleeping. bó láti wá ṣe báyìí olúwarùkù ojú ni nítorí Ọlọ́run ọgbọ́n wo la fẹ́ dá báyìí. ọ̀rọ̀ Yorùbá gbẹ́ kí n mú mi nítorí pé bí inú mi ṣe ń ru yẹn ń ru mí nínú púpọ̀ jù. kò wá nírù yẹn nú
kò sí bí ò ṣe nírùyàn nù ìbànújẹ́ ńlá gbà nìkan tó ṣẹlẹ̀. púpọ̀ mọ́ àdìpọ̀ nídìí kó wálẹ̀. I'm so disappointed in Yoruba culture. Kí ló dé nǹkan ti bàjẹ́ láyé àwọn baba ńlá wa tó ló tó bẹ́ẹ̀. Kí sì ni nígbà àwọn gbé Jésù dá àmọ́ aláṣẹ kiri ni ń lajú àfọ́jú ń gbókùnrin ìdè mélòó ní lọ́gbà tọkàntọkàn. Kò sí bàbá tọrọ. bọ́ọ̀bù wa gbà tọkàntọkàn àti pọ́nmọ Yorùbá ni wá kò sí ní tó burú kọ ẹbọ lọ́lọ́run lóhun ọ̀fẹ́ kò sí ní tó burú kò ní self defence. Kí ni jẹ́ ń jẹ́bọ̀ ọlọ́run ò tiẹ̀ pé òun ò fẹ́ bọ́ ńgbà kankan Yorùbá ló ní tá ń pè lẹ́bọ. Òyìnbó mọ tá ń pè lẹ́bọ ni. ṣẹ́ni termination àwọn gbólóhùn ìdọ̀tí ni wọ́n fi ń pe Yorùbá ni làwọn ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì fi ń pe Yorùbá. wọ́n á pé èṣù èṣù tọ́lọ́run ò bínú sí èṣù. èṣù ọmọ Yorùbá èṣù tí wọ́n sọnù Kùránì tó sọnù Bíbélì kì í ṣe èṣù ti Nàìjíríà tá ń bọ̀ èèyàn lè ṣù Nàìjíríà tá ń bọ̀ for remembrance. ṣé báwo ni ó ṣe rántí bàbá rẹ̀ àbó ṣe rántí bàbá rẹ̀ à ń ṣe rántí èṣù lásán nìyà. Èṣù tó ń sọmọ ti Yorùbá ó yàtọ̀ sẹ́yìí tí wọ́n ní pé wọ́n lé ó yàtọ̀ sí Ṣàítánì wọ́n lé nìkan ìyàtọ̀ ń bẹ́ẹ̀ o. Wọ́n sì bà gbogbo àṣà wọ́n dá gbogbo ẹ̀rú gbúrúgbúrú ìwọ náà wá dẹnu lẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n bá àṣà bàbá tiẹ̀ wọ́n bà á jẹ́ mọ́ ọ lójú. 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83. ìlú Ìlọrin ni mo wà tẹ́ ẹ bá ti dé ilé epo Alhaji Prince Muritala Ibrolak lágbo ọba fọgànáìsà kan bẹ lọ́pọ̀sìtì ilé epo yìí Alhaji Hassani ọmọ Ẹdẹ ẹ bèrè ilé Fágbẹ́rù ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ Akọ̀ráyè nípínlẹ̀ Ọ̀ṣun Akọ̀rógun mọ́tìdí Akọ̀mọ́bàmíjà àwọn olówó ẹbọ ńlẹ̀ ọjọ́ Tuesday nìkan sọmọ fún dáhùn nílùú Ọ̀fà lọ́sùn tẹ bá ti dé ilé epo bọ́fà sọ́wà lọ́sùn tẹ̀ ọlẹ́ ọ́fíìsì àkànbẹ tó kọjú sí ilé epo yẹn gangan wọ́n ṣe rédíònìkì lábẹ́rẹ̀ Easy Electronics aago 8 àárọ̀ sago kọ̀sán ní dáhùn lóhùn nílùú Ọ̀fà ní fàìsàn ló gbà. àmì Olódùmarè àṣejẹ ẹ̀yọ́nú owó. àṣejẹ ẹ̀yọ́nú owó. àṣejẹ ẹ̀yọ́nú owó. tó mo mọ̀ pé ọmọ kọ́ lẹ̀. ẹ lọ wá ìwé Tánápowó 16 ewé Tánápowó 16 ìtànà Tánápowó 16 kí ni mo wí ewé Tánápowó 16 ìtànà Tánápowó 16 egbò Tánápowó 16 egbò Túndé 16 ewé Túndé díẹ̀ egbò Túndé ẹgẹ kíkìkẹ sí 16 ẹ fi ṣe ìrè 16 ẹ wà fi ṣe pọ̀nmọ́ jẹ má jẹ́ kí egbò Túndé yẹn pọ̀ nbẹ ó gé kíkìkẹ pinch kékèké báyìí títí tí wàá gé sí 16 nítorí pé egbò Túndé tí ẹ bá pọ̀ jù nù iṣẹ́ ó máa mú yàn sùn ṣùgbọ́n tó bá fẹ́ jẹ àṣejẹ ìrìpọ̀ ọjẹ́ lálẹ́ tó ti fẹ́ sùn kó oorun yẹn ó lè balance kó wọ́n disturb iṣẹ́ ọjọ́ yẹn wàá fi ṣe pọ̀nmọ́ jẹ wàá gé pọ̀nmọ́ yẹn sí 16 pẹ̀lú àṣẹ Ọlọ́run ọkàn rẹ̀ ó balẹ̀. àṣẹ wà. àwọn iṣẹ́ tí èèyàn ń lò yóò tún di ara èèyàn ọkàn rẹ̀ ó sì balẹ̀ àṣírí bíbọ̀ ó sì wọlé fún ọ. gbogbo nǹkan yìí láti sọnù àti ní gbogbo ẹ̀bí yìí tí ò dáa oúnjẹ lásán ni náà ẹran egbògi ẹgún papọ̀ ẹ fi ṣe pọ̀nmọ́ jẹ èbí fún pọ̀nmọ́ ṣiṣẹ́ fún fítámìnì ara ni. ṣẹ̀ṣẹ̀ wá ni àṣírí rẹ̀ ó sì máa bò ọkàn rẹ̀ ó máa balẹ̀ ṣùgbọ́n tó bá dé bá dórí púpìtì wàásù ìwọ tó bá lọ lé oníṣègùn tó ayé rẹ̀ wò ò ní rí Jésù ṣé òun gẹ́gẹ́ tí rí Jésù. òun ló délẹ̀ yìí wàhálà òǹkọ́ ló dé gbogbo ọmọ Yorùbá ló ń sá kíjokíjo. àní sóhun gẹ́gẹ́ tí rí Jésù ẹni tó sọ fún wípé ẹ̀yàn bá ti bá ò ní rí Jésù òun gẹ́gẹ́ mọ Jésù. àwọn olóògùn tá a mọ Jésù jù ni ask me why. lọ́nà wo. àwọn alágbọ́ ló ń gbọ́ jù ọ̀dọ̀ nísìn wọ́n ń gẹ́rí wọ́n ń gẹ́sẹ̀ àwọn babaláwo gidi mélòó lẹ́ni tí wọ́n mú àwọn pásítọ̀ náà wọ́n mú